méjì àti èèyàn 6 kú nínú ìjàmbá ọkọ̀ òfurufú ní Ghana. Àwọn mínísítà méjì gbòógì nínú ìjọba orílẹ̀-èdè Ghana pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba 6 ni wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ òfurufú agbérapá kan lórílẹ̀-èdè náà. Dókítà Omane Buhama, mínísítà ètò ààbò, àti dókítà Ibrahim Muritala Muhammed, mínísítà ètò àyíká, ni wọ́n jáde láyé pẹ̀lú àwọn èèyàn 6 náà. Olórí òṣìṣẹ́ ní Ghana, Julius Debra, ló kéde ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe wí, yàtọ̀ sí àwọn mínísítà méjì yìí, àwọn míì tó tún jáde láyé nínú ìjàmbá náà ni dókítà Muniru Muhammed Limuna, dókítà Samuel Sampron, Samuel Obuaji, squadron leader Peter Bafemi Anana, flying officer Wum Ampadu, àti sergeant Ernest Adomensa. Nínú àlàyé iléeṣẹ́ ológun ilẹ̀ Ghana, wọ́n ní ọkọ̀ agbérapá Z9 tó ń lọ sí ẹkùn Ashanti náà ti fìgbà kan pòórá nígbà tó kúrò lójú ọ̀nà rẹ̀. Àtẹ̀jáde GAF sọ pé nǹkan bíi aago 9 kọjá ìṣẹ́jú 12 ni bàálù náà gbéra láti Accra, Obuasi ni wọ́n ń lọ tó fi pòórá. Kápútẹ́ẹ̀nì Veronica Azo-Henry, tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ológun Ghana, kéde pé òṣìṣẹ́ ọkọ̀ náà 3 àti ẹ̀rọ ọkọ̀ 5 ló wà nínú rẹ̀ nígbà tó gbéra ní Accra. Àlàyé àwọn ó sojú mi kòró lórí ìjàmbá náà ni pé ọkọ̀ agbérapá náà gbiná ni wọ́n fi kún un pé ó jóná kọjá ìdánimọ̀. Ibi ètò kan tí yóò gbógun ti àwọn tí wọ́n ń wakùsà lọ́nà àìtọ́, èyí tó ń fa wàhálà fún àwọn ọ̀dọ́ àti igbó ọba, ni àwọn èèyàn tó di olóògbé náà ń lọ kí wọ́n tó pàdé ikú òjijì. Lóṣù kẹfà ọdún 2012, ọkọ̀ òfurufú Nàìjíríà kan jálulẹ̀ ní Ghana. Èèyàn 10 ló kú ó kéré tán. Lóṣù kẹfà ọdún 2020, ọkọ̀ òfurufú ológun kan balẹ̀ lójijì ní Gamvuliga ní ẹkùn Bungungu, èyí kò pa ẹnikẹ́ni. Lọ́jọ́ 19 oṣù kẹta ọdún 2019, ọkọ̀ òfurufú ológun kan tún jábọ́ ní agbègbè Ahanta ní Ghana. Èèyàn 21 ló wà nínú ọkọ̀ náà. Wọ́n sáré gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn, wọ́n sì dóòlà àwọn kan. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé láti bá wa pín ká o, ẹ sì bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.